ọba ọmọ Ìbàdàn ọba gbọ́ sọ́sà ogun tí ò ní sá. Ayọ̀ Adéjọ́ Ìbàdàn kúkú ní dákọlùkan Olúyọ̀ lẹ́ni dákọlùkan bẹ́ẹ̀ lójú ogun ìjà gbọ́rọ̀gbọ́rọ̀ láàrin Ìbàdàn. Wọ́n ní ẹlẹ́yẹlé lomi tí tẹrú tọmọ yín mu àṣẹjìlẹ̀ lomi àbúmúbù ilé bàbá tó gbé bí ọlọ́mọ. Ìbàdàn ìlú ìbíkúlẹ̀ ìlú Ọ̀yọ́ ìlú Àjàyí Òkìtì Olú oníkàkà àjíkọ́ ògbómi òṣùrùṣùrù wẹ́dà. Wọ́n ní ogun òkópàdàn rí olórí ogun ní Ìbàdàn ń ṣe ìwọ lọ́mọ jẹ̀gbí ọmọ jẹ̀gbí ẹ̀ẹ́dára wí. Ọmọ fi kọ́ra fọ́rí imú ọmọ fi tọ̀rọ̀ òṣèbọ ọmọ fi kọ́ra fọ́rí imú Ìbàdàn kúrè Ìbàdàn mẹ́sì ọgọ́ nílé Olúyọ̀lé o. Níbi olè tí pé kárí olóhùn wọ́n ní ìwọ náà ṣe fílà Ìbàdàn òfìsọ nílé mo ní bí kò ń ṣe àjèjì àkíwá ìkábàkánù kan lára ìjà gbòòrò níṣẹ́ ní àwọn bàbá tó gbé bí olóhùn. Wọ́n ní fọdún eléyìí àṣemọ́lágbá olóhùn ọba wọ́n ní ọdọọdún ní sápẹ́rúwẹ́ ọdọọdún ẹ̀rú ń wà wá ojoojúmọ́ lórí pàtẹ ilẹ̀ ọba ìbànújẹ́ òwà ní débá o ti wá mọ̀ ṣe lójú ọmọ aráyé o nílò ohun tó òfin ní mọ̀ ṣe mọ́ lọ́dọ̀ olóhùn ọba mo ní nílò pípọ̀ rí òwà nígbà ayé nú ìgbéga mo ní ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn oríire ilẹ̀kùn àánú ni kò ṣí fún ẹ ní gbogbo ọjọ́ ayé rẹ kó wá ga ìgbéga ní gbogbo nǹkan tó bá dáwọ́lé lórí Ayọ̀ Adéjọ́ ọmọ kwádùn òní ọlọ́lẹ́rẹ̀ àwọn òbí ò jẹun ẹ wọ́n á jẹ pẹ́ wọn ò wá ní jẹ nínú àìsàn wọn ò ní jẹ